ṣe gbogbo èèyàn ló wọ́n kàn ń gbọ́ ànábì ni. àwọn èèyàn kan ń gbọ́ ànẹ́bì ni Wọn ò mọ̀ ń pa ẹ̀. wọn ò mọ̀ pa ànẹ́bì. Wọ́n mọ̀ pa aṣíwájú ayé ni aṣíwájú ọ̀run ni. wọ́n mọ̀ pa aṣíwájú ayé aṣíwájú ọ̀run ni. Àbúrò ànábì yẹn ṣe jẹ́. àmọ́ bó la ní mọ̀ọ́mọ̀ ṣe jẹ́ gẹ́gẹ́ àwọn èèyàn ò mọ̀ ń pẹ̀ Wọn ò mọ̀ ń pa ẹ̀. wọn ò mọ̀ ń pẹ̀. Kódà tí àwọn mùsùlùmí ta ṣe àgbà fún ànábì. kódà àwọn mùsùlùmí tá a gbà fún ànẹ́bì Bàbá ọmọ tí ń jẹ́ ànábì Muhammad tá a bá mọ̀ tí ń jẹ́ ànẹ́bì Muhammad kìí ṣe bí ọ̀pọ̀lọpọ̀ aṣọ ń ṣe ìsìlámù láàmú sí. kò ń ṣe bí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ṣe ìsìláàmù láàmú ṣe Àwọn tí wọ́n ń ṣe ìsìlámù àwọn tí wọn kì í ṣe islam bàbá ọmọ tí ń jẹ́ Muhammad àwọn ọmọ tó ń pè lánàbì lẹ́ẹ̀kan náà wọ́n sì gbà ìsìlámù. lẹ́ẹ̀kan náà ni wọ́n gba islam. Ta ló wá jẹ́ ká mọ ànábì tálẹ́ tó jẹ́ àmà ànẹ́bì pàápàá rẹ̀ pápá rẹ̀ ní sí ìgbà òun ni bàbá wa Adéyanjú Sheikh Alhaji Ibrahim Niass. iṣẹ́ tó wá sí nìyẹn. iṣẹ́ tí Sheikh mẹ́rin wa ṣe nìyẹn. Gbogbo àwa tá a la kíw gbogbo àwọn tá a láàkéw tá a mọ kíw tá a mọ kéw kíw la mọ̀ kéw dá mọ̀ àké ake àmọ́ 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 bá ànábì sí àmọ́ bí ànẹ́bì ṣe jẹ́ àmọ́ pàtàkì ànábì. àmọ́ pàtàkì ànẹ́bì Bí bó ṣe ń sọ yìí bí bàbá ṣe ń sọ yìí wọn àti kíw gbogbo àwọn tó kéw wọn ò rí bí wọn bá ní ìṣèfẹ́ wọn ò rí pé tí bẹ́ẹ̀. wọn bá nílò ìfẹ́ náà wọn náà mọ̀ pé àwọn ọmọ tó ń pè lánàbì. Lórí tí a bá máa tán pẹ̀lú ànábì. pé tí ẹ bá mọ tó ń pè lánàbì Bóòlù ẹnìkan ṣe ní mọ́sálásí ní nọ́mbà 21 bóòlù ẹnìkan ṣe ní mọ́ṣáláṣí ní nàbà 21 ẹnìkan ní nọ́mbà 50 táwọn míì náà ní mọ́ṣáláṣí ní nàbà 50 tẹ́ máa bára yín jà. tí ìmáàmù méjì ọmọ ọbẹ̀ bá wọn jà fún jọmọ́ Yóò di pé wọ́n ti mọ́sálásí. ó wá di pé wọ́n ti mọ́ṣáláṣí. Bàbá máa níbi yẹn ò lè ṣẹlẹ̀. tí a bá mà nẹ́bì kò yẹ kí yẹn ṣẹlẹ̀. Àsálàtù tá a la dálé àsàlátù tálá dálẹ̀ láníyàn pé bóyá káwọn ọmọ wa máa lọ sí ṣọ́ọ̀ṣì níjọ́ Sunday. láníyàn pé kí àwọn ọmọ wa kọ́ máa lọ sí church lọ́jọ́ Sunday Ó dá bẹ́ẹ̀ ìyẹn náà dá bẹ́ẹ̀ 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 lọ náà ó dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ó dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àsálàtù náà àsàlátù náà àsálàtù ànábì àsálàtù lélẹ̀ ń ṣe. àsàlátù lẹ́lẹ́ ń ṣe Ẹni fún wa dá àsálàtù tẹ́lẹ̀ ẹlòmí náà wà tún wá dá àsàlátù tiẹ̀ lẹ̀ níbí níbí yìí ẹni fún dá tẹ́lẹ̀ lọ́hùn ẹlòmí náà dá tiẹ̀ lẹ̀ lọ́hùn ó bá wọn ṣàṣìra wọn. wọ́n tún wá máa ṣàṣìra wọn. Àsálàtù lélẹ̀ ń ṣe. àsàlátù lẹ́lẹ́ ń ṣe Ṣé bí lẹ́nìkan bá wọ́n ní kí màálù tó yọ kí àdùnmọ́ alápàtà ni. àwọn àgbàlagbà wọn ní màálù tó yọ ké àdùnmọ́ alápàtà ni Lẹ́nìkan bá dá àsálàtù tẹ́lẹ̀ mi tẹ́nìkan bá dá àsàlátù tiẹ̀ lẹ̀ níbí yìí lẹ́nìkan dá tẹ́lẹ̀ sí i. tí ẹlòmí dá tiẹ̀ sí tọ̀hún Ṣé bí ìsìlámù ń pọ̀ sí ni. ṣebí Islam ń pọ̀ sí ni kí ló fàṣà sí kí ló fàjà. Ẹ ti wá rí i pé kò ń dá àsálàtù ni wọ́n dálé. ẹ ti wá rí i pé àsàlátù ànẹ́bì kan náà dálẹ̀ Wọ́n dá àsálàtù ara wọn lé. wọ́n dá àsàlátù ara wọn lẹ̀ ni Iléeṣẹ́ iléeṣẹ́ kọ́pìnì tí wọ́n ti mọ owó náà dálẹ̀ kò ṣe tànẹ́bì torí wọ́n jẹ́ tànẹ́bì ni kò yẹ kí wọ́n bá wọn jà. ẹni tó wá jẹ́ ká mọ pàtàkì ànábì yẹn. ẹni tó wá já ọmọ pàtàkì ànẹ́mọ̀mọ̀ yẹn A ṣe sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn. bí bàbá ṣe sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn Gbogbo ilẹ̀ Yorùbá yìí gbogbo ilẹ̀ Yorùbá yìí káàpọ̀